Síbikíbi ló wá sí pọ̀ mí lábẹ́kúta ọmọ gbogbo pọ̀ mí lé mi ò jẹ́ kókó gbogbo pọ̀ mí lé kò sani tó láyé mi ògógó wá bí iṣẹ́ mi ó wá síbi ọjà mi. àwọn ọmọ bíbí inú Ògògó kárí sọ Òṣùpá bomi lójú rètérètè nípa ìrònú wàhálà àti ìdààmú wọn lórí kí bàbá wọn kí ó lè yan yọ lórí àìsàn jẹjẹrẹ tó ń bá a fínra ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ẹlẹ́ran padà tú ọ̀rẹ́ mu ní Ògògó lẹ̀ ń láǹfààní láti wò yìí ìyẹn Alhaji Yinka Quadri tó ń sunkún bí ọmọ tuntun látàrí ṣíṣèdárò ọ̀rẹ́ rẹ̀ èyí tí ó lọ. Taiwo Hassan Ògògó àti Yinka Quadri wọ́n ti jẹ́ ọ̀rẹ́ fún ọdún pípẹ́ ìyẹn lórí ìtàgé àti lẹ́yìn ìtàgé ó mà ṣe o. Ìsìnkú Taiwo Hassan òun lè rí níbi tí wọ́n ti fẹ́ lọ tẹ́ wọn. In fact ó jẹ́ ohun ìbànújẹ́ ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i. Gbogbo wa náà la jẹ gbèsè ikú ṣùgbọ́n àdúrà tá a máa ń gbà ní pé kí ọjọ́ ṣe kí ni kí ọjọ́ jìnnà síra.
gbogbo ọba wa ń lo ológun ọlọ́run àwọn náà àtúbọ̀tán owó da aláàjì wa ní kákọ́dù aláwọ̀ sọ́ọ̀nà náà wọ́n bá fún ọba alága ọba àbá ìdílé lọ́kọ́ aláwọ̀ sọ́ọ̀nà ẹ̀yin èèyàn ìròyìn tó bani nínú jẹ́ rèé tó bani lọ́kàn jẹ́ lórí ọ̀rọ̀ Mr. Taiwo Ògògó wọ́n ti jẹ́ Ọlọ́run nípè bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ikú pa Abiri, Abiri ti kú o ikú pa Abiri, Abiri rọ̀rùn ara kejì ikú pa Taiwo Ògògó ó dèrò ọ̀run ó ga o ẹni rẹ lọ Taiwo Ògògó bó dọ́rùn sọ̀rùn rẹ o má jọkùn má jẹkòló ohun tẹ́ bá ń jẹ lálẹ́dẹ̀ ọ̀run ni kó bá wọn jẹ o ohun tó bani lọ́kàn jẹ́ ni ọ̀rọ̀ ikú Taiwo Ògògó tọ́ ó mọ̀ ṣe o àdúrà wa sí gbogbo àwọn ẹbí àti ará Taiwo Ògògó ni pé kí Ọlọ́run kó bá wa tù wọ́n nínú kí Ọlọ́run kó bá wa dùn wọ́n nínú kí Ọlọ́run kó wà pẹ̀lú wọn àti ẹbí àtàrà àti gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ kí ẹ̀yìn Taiwo Ògògó tó jẹ́ Ọlọ́run nípè lónìí kí ẹ̀yìn wọn kó dáa ó ga akọni lọ bá a pẹ́ láyé bá ò pẹ́ ikú lòpin gbogbo wa la dágbádá ikú a nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ yín jù wá lọ ó wù wá bí ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfààní ò jẹ́ ó mọ̀ ṣe o igi tó tọ̀ òkè pẹ́ nígbó ó dìgbò ṣe Mr. Taiwo Ògògó rise in peace.